kí wọ́n kọ́ ṣe àtúnṣe àti àgbéyẹ̀wò láàrin ilé ìgbìmọ̀ asòfin méjèèjì èyíkéyìí nínú wọn ń bí tó bá ń ṣe àtìlẹyìn fún gbèsùmọ̀mí kó mọ̀ pé ẹsẹ̀ ń mì níbí. wọ́n ti wà ní wọn lọ wọ́n ti wà ní ilé ìgbìmọ̀ asòfin wọ́n ti wọ financial institution wa àwọn bureau change wọ́n wà lẹ́yìn terrorism death penalty ọ̀dà but kò lè wú ìgbésùmọ̀mí tí gbogbo because terrorist ẹ̀ tẹ́lẹ̀ náà wọ́n kò lè retí ikú. ara wọn tukù mamu Yusuf Gazali Muhammad Sani Abubakar Muhammadu Salamudin Hasan Adamu Isaac. ó gbà pé lótìtọ́ orúkọ ti wà lọ́wọ́ because ní tí èmi tí mo wà ní studio bá lè gbọ́n pa máàmù tí mo lè gbọ́ nípa àwọn míì mélòó láwọn tó wà lókè ń bẹ̀ wọ́n á ti mú orúkọ wọn lọ́wọ́. tukù mamu orúkọ ti jáde since as one of the financial Yusuf Gazali ó ti jáde since but ìjẹ́ wọ́n arrest wọn ṣé wọ́n prosecute wọn. Yorùbá Parapọ̀ TV ẹ máa gbọ́ ẹ máa wò ó ẹ subscribe síbẹ̀ ẹ like ẹ bó bá ṣe ń lọ àwa ò ní jẹ́ kétí yín ó di sí o Yorùbá Parapọ̀ TV àgbẹ̀lẹ́tù ọmọdé làwọ̀. tọ́ ní báyìí o àṣírí ti tú àwọn tí wọ́n mọ̀ nípa bí Boko Haram ṣe dé orílẹ̀-èdè Nàìjíríà àṣírí wọn mọ̀ ti tú o wọ́n sì tutù pẹ́rẹ́pẹ́rẹ́ àwọn tó wà nídìí kìíní ọ̀hún nínú ètò kéètò kan tí wọ́n ṣe lórí ètò Oríyọmí ó náà ni àṣírí ọ̀hún ti tú bẹ́ẹ̀ bá gbàgbé ohun tí wọ́n sọ náà ni pé àwọn ò mọ àwọn tó wà nídìí ẹ̀ àti pẹ̀lú pé bí wọ́n ṣe lórílẹ̀-èdè Nàìjíríà yìí kò tiẹ̀ yá wọn ṣùgbọ́n wá gbọ́ o orúkọ àwọn tí wọ́n kó wọn lórílẹ̀-èdè Nàìjíríà àtàwọn tó ń so nígbọ̀wọ́ wọn àwọn tí wọ́n ń gbowó lọ́wọ́ wọn àwọn tó ń kówó fún wọn wọ́n ti tú gbogbo àṣírí ẹ̀ ó ní wọ́n fẹ́ fi hàn wá níkànnì tá a wà yìí ìyẹn Yorùbá Parapọ̀ TV ẹ wò pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ ọ̀rọ̀ jábọ́ láti mọ bí kinní ọ̀hún ṣe jẹ́ bí wọ́n ṣe bẹ̀rẹ̀ àwọn tí wọ́n ṣàgbọ́dẹ gbà wọn ohun tí wọ́n ń lò wọ́n fún nígbà náà gbogbo àṣírí ẹ̀ pátápátá ni wọ́n mà ti tú mo wá fẹ́ kẹ́ ẹ gbọ́ kinní ọ̀hún tọ́ wọ́n bá jẹ́ gbà àkọ́kọ́ lẹ́yìn ń wò wá abiyẹjọ lólùfẹ́ wa ṣùgbọ́n tí ẹ ò tí ì tẹ subscribe button síbẹ̀ abẹ́yìn ni o ẹ bá wa tẹ̀ ẹ́ sójú ẹ̀ ẹ̀jẹ̀ abayín dọ̀rẹ́ ẹ̀yin náà ó sì bá wa dọ̀rẹ́ ẹ wá má gbàgbé o láti ti aago tí ń bẹ lẹ́gbẹ̀ẹ́ èyí tí ó máa ràn yín létí nígbàkúùgbà tá a bá ti wà lórí ètò ẹ̀jẹ̀ á máa bẹ́tù ọ̀hún bọ̀ wọ́n fi kinní ọ̀hún hàn wá ẹ̀jẹ̀ á share o ẹ̀jẹ̀ á comment lórí ẹ̀ ẹ̀ sì já like ẹ̀ ó yá ẹ̀jẹ̀ á máa bẹ́tù ọ̀hún bọ̀. The point is this Nigerian government already wọn ò ṣetán láti fi ẹ̀yìn ìgbésùnmọ̀mí balẹ̀. ni pé kíjọba àpapọ̀ kí wọ́n jọ o ibi tọ́rọ̀ dé dúró yìí kò sí à ń daṣọ́gun kankan mọ́ o kí wọ́n fẹ́ oko àwọn tí wọ́n ń fowó ṣègbè ìrànlọ́wọ́ fún ìgbésùnmọ̀mí kí wọ́n fowó kọ wọn léde ilé ìgbìmọ̀ asòfin ló ń béèrè lọ́wọ́ ìjọba àpapọ̀ bẹ́ẹ̀. láwọn àwọn orúkọ tí wọ́n fi léde nígbà táwọn ń ṣe Nigerian government names 15 terrorism financial ara wọn tukù mamu Yusuf Gazali Muhammad Sani Abubakar Muhammadu Salamudin Hasan Adamu Isaac gbogbo ìdílé ìgbìmọ̀ asòfin sọ yẹ àtẹ̀ka aláṣẹ ni o ẹ̀ka asòfin ni o ẹ̀ka ìdájọ́ wọn gan ọwọ́ wọn ò mọ́ nínú ìgbésùnmọ̀mí àwọn akọ́ni àkàtà ọ̀kọ́ sọ go and check there are ample evidences more than enough evidences tá a lè mọ roll out láàárọ̀ yìí tó fi mọ̀ pé ọ̀rọ̀ orí ahọ́n ni aiding and abetting ó dùn sọ sórí foreign peculiar to Nigeria tó bá yẹ pé kí wọ́n kọ òfin sínú òwe òfin tí a dáa tí wọ́n kà tí wọ́n gan wọ́n rẹ́rìn pé orí àwọn tó kọ ọpọlọ wọn wà lórí wọn gan o wà á bá bẹ́ẹ̀ okay when it come to the implementation kíkà lè mú un lò kó lè máa ṣiṣẹ́ wà á lóde bẹ́ẹ̀ in the world lágbàáyé lọ́wọ́ báyìí one of the countries tó ní the books on human rights regime tó dáa jù lọ nípa human rights Nigeria tó wà nínú ìwé. lórí ọ̀rọ̀ ẹ̀tọ́ ọmọnìyàn. bẹ́ẹ̀ni inú ìwé tó wà nínú ìwé. what do you mean nínú ìwé. inú ìwé ló ń gbé kò ṣiṣẹ́ ẹ̀tọ́ ọmọnìyàn wọn Nàìjíríà. ẹ̀tọ́ ọmọnìyàn wà. ẹ̀tọ́ ọmọnìyàn ti kó ohun tó ti lọ sí tipẹ́tipẹ́. now kì í ṣe pé bóyá mi ò ń run away from government. okay. I am not authoritatively saying this ṣùgbọ́n mo kàn I want to dwell on the inventory of what I have the experiences that I have garnered over the years regarding some things. And I am not an apostle pé Mr. President should win the second time either under compulsion. Mo kàn fẹ́ wo nǹkan kan látàngò kan ni. Tí President Bola Ahmed Tinubu bá wọlé second time, ó ṣeé ṣe kí political environment in Nigeria change. Èrò bá mọ̀ bá structure yìí lọ mọ́. Ìrọ́pọ̀ nu structure tá ń lò lọ́wọ́ yìí gán gbogbo alájọ́ mọ̀. Ṣùgbọ́n bàbá yẹn wọ́n ná sọ̀rọ̀ kan mi ì ká o mi ì dẹ̀ gbọ́ o àmì mo gbọ́ ni mi ì ká o ìdẹ̀gbọ́n síbẹ̀ngbà wọn náà sọ o wọ́n ní the mistake that Awolowo made and Abiola I won't commit the same mistake ọ̀rọ̀ yẹn wà lóde gan o mo tún ngbà tí mo rí tẹ́nìkan ṣe mo tún ronú lé lórí èmi I ponder over things so much
thoughtfully mo tún tún kà mo pé ọkùnrin mọ nǹkan tó ń sọ o mistake tí bàbá A ṣe Awólọ́wọ̀ Abíọ́lá A ló bẹ̀rẹ̀ orúkọ wọn you understand ṣùgbọ́n ìgbà táwọn bẹ̀rẹ̀ T ló bẹ̀rẹ̀ orúkọ tiwọn o. A bẹ̀rẹ̀ tiwọn náà. ló bẹ̀rẹ̀ tiwọn náà God bless mo tún lọ èmi ò bọ̀ sọ pé sọ́ọ̀nì ńlá ló pé Abíọ́lá Awólọ́wọ̀ sọ pé sọ́ọ̀nì mọ́ méjèèjì nu Tinubu ibi tẹ́mi lọ bọ̀ I like you nínú ọkọ̀ wọn náà ó bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ arákùnrin yìí ò ní ṣe mistake yẹn pé tó fi lè sọ̀rọ̀ bẹ́ẹ̀ mo wá ronú lórí ọ̀rọ̀ yẹn lára bíi tí mo ti ń ronú ni mo ti ń jọ̀tì àwọn nǹkan kan dáhùn pé a lè bá structure yìí lọ mọ́ bá a ṣe ń bá a lọ yìí ìdí ò wá ṣẹlẹ̀ that I don't know I may not be able to define it but that we continue in this structure mi ò sure torí irọ́ orí irọ́ ni Nàìjíríà wà orí irọ́ ni o orí irọ́ la mọ ilé Nàìjíríà sí gbogbo nǹkan tí ń jẹ́ Nàìjíríà òfúùtù fẹ́tẹ̀ láti beginning ni Awólọ́wọ̀ pé bẹ́ẹ̀ yẹn o àwọn kan lòyìnbó kan ni wọ́n ní a mere geographical expression ní táwọn pẹ̀lú so ti yọ sí a kàn fi máàpù ṣàlàyé Nàìjíríà ni but in the content gangan àmọ̀pẹ̀rọ̀ Nàìjíríà o so ó pọ̀ ilẹ̀ mi ṣé àmọ̀ pé ṣe ń sọ yẹn pé ẹ pé wà ní irọ́ I don't understand. orí irọ́ ni culturally àwà lórí irọ́ nǹkan tó ń ṣe ní north níjọ́ òní mi mọ̀ bóyá ọ wà lórí here bóyá òwò lọ anchor program jọ yẹn tí mo fi sọ wípé ọ̀rọ̀ ìgbésùnmọ̀mí táwọn kan gbé jáde tá sọ wípé abẹ́ Ọbásanjọ́ ló ti bẹ̀rẹ̀ tí mo fi ní láíláí pé ṣé chairman ni mo ní láí pé mi lè gbà láyé pé kò bẹ̀rẹ̀ lábẹ́ Ọbásanjọ́. sọ bẹ́ẹ̀ ló tọ́ lọ́jọ́ yẹn. inú mi dùn pọ̀ rántí. mo wá jókòó ẹnìkan sẹ́ndì píìsì kan sí mi lórí WhatsApp mo wá jókòó síbi kan it took me time mo wá jókòó mo ka kíní yẹn dáadáa òun náà kọlù is a call story ó wá sẹ́ndẹ̀ sí mi mo wá ka kíní yẹn gan mo farabalẹ̀ ká mo wá reason pẹ̀lú ẹnìyẹn ńgbà tó sọ pé reason nìyẹn tí wọ́n fi sọ pé bẹ̀rẹ̀ lọ under Ọbásanjọ́ ṣe rí bàtà bẹ̀rẹ̀ sharia ní north nígbà yẹn sọ pé later àwọn 12 state padà adopt sharia yẹn ní arákùnrin tó dárúkọ yẹn ló kọ́kọ́ bẹ̀rẹ̀ káwọn 11 other states tó wá adopt sharia lé Ọbásanjọ́ sọ pé political sharia that was the time are you getting me tí ẹnìyẹn sọ pé wọ́n breed the terrorism tọ́básanjọ́ sọ̀rọ̀ ibi tó ti wọlé nu but the word sọ pé jí tèmi fi yaríjọ ẹni pé Boko Haram lọ́ndà Ọbásanjọ́ kẹ̀ is a ruthless person by now wọ́n ti jẹ wọ́n tán so ẹnìyẹn wá gbé láti bẹ̀ fún mi the story is still here bó ẹnìyẹn ṣe ṣàlàyé mo wá kà á mo jọ́ tiẹ̀ dá and I meditated so much on that láti wò pé okay láwọn nǹkan tó sọ àwọn fact wà ń bẹ̀ now culture tí wọ́n lóun yàtọ̀ sí ọ̀dọ̀ tí wọ́n ń bì láti bẹ̀rẹ̀ tẹ́lẹ̀ gan kò yẹ kán so wá pọ̀ ní 1914 you understand me ilé mi lérò pé arákùnrin yìí tó dákẹ́ tó wà gbádá yìí bàbá Tinubu yìí tí wọ́n sáré ó mọ ìdí tó ṣe ń sáré ọ̀rọ̀ second term èmi gbàgbọ́ mo kàn ń spin ìfọwọ́gbáyà o mo kàn ń sọ ni o because ẹ lè trust olóṣèlú tán o tólóṣèlú bá lè sọ fún mi pé ẹ káàsán orú làwà yẹn o now a lè mọ́ bá federal structure yìí lọ mọ́ kó sì pé structure táwọn èèyàn ń pariwo níjọ́hun tí kọ́ńfà 2014 gan sọ wípé lórí ọ̀rọ̀ regionalism ó lè ṣe bẹ́ẹ̀ la máa padà lọ o kì í ṣe pa àjà o ṣùgbọ́n kọ́lọ́mọdọ́mù yẹ gbé kí tó ṣe tòyọ ten tó yìí lọ ìyẹn rebellion tún ni o but there is a way tàbí lè kọ́ nǹkan tá a fẹ́ jáde tí ó reflect in ti Nigerians gangan fẹ́ ṣùgbọ́n lè ta jókòó lé lórí irú ni o kò sí nǹkan ẹ̀ àmọ́ ẹ̀rin ìjọba ẹ̀wẹ̀kọ́ ẹ̀wẹ̀lẹ̀ ni gbogbo eléyìí tá a jọ ń lò lọ gbogbo alámòótọ́ but ta ni ó sì wájú tí ó sòótọ́ ṣe Bọ́lá Ìgè bóyá 1998 ni or 99 gbà tí wọ́n kúrò ní prison tí wọ́n ń meet káàkiri lórí ọ̀rọ̀ political kìíní gbà yẹn he said something ipe tó bá ṣe pé báwọn èèyàn bá ṣe fẹ́ wọn bá fẹ́ wọ́n ní then to your tent to Israel you understand pé kí ikú ṣe dandan ká wà pọ̀ baba a lot of nations ti kúrò lábẹ́ ara wọn and they are what they are today Eritrea lè mọ jẹ́ àtẹ́lẹwọ́ mi lọ́wọ́ sáà ti kúrò lọ́dà tó bíà kàtólà gbogbo wọn náà lọ káàkiri you understand táwa náà bá dismember kò tí ì lè ṣùgbọ́n dismemberment wa we still want unity but regionalism is the answer. èmi ò ní faramọ́ dismember. èmi náà ò faramọ́ mo sọ pé regionalism is the answer. the only way tèmi mọ̀ ni pé fiscal federalism gbàgbọ́ nínú ẹ̀. true fiscal federalism. kí ni ìyẹn túmọ̀ sí. taking for true fiscal federalism túmọ̀ sí wípé resources ó faramọ́ regionalism but not through the regional resources state òǹkàlùkù local government kàlùkù kí kàlùkù mójútó. ọrọ̀ ajé wọn. bẹ́ẹ̀ni àwọn àlùmọ́nì wọn. òun ni wọ́n ń lò ní ọ̀rọ̀ wọn òun ni wọ́n ń lò ní US. that is still part of regionalism. true fiscal federalism is still part of regionalism. o lè ní advocate fún. now so ebi ò rí country kan lágbàáyé rí tí wọ́n lo penal code ní north tí wọ́n lo criminal code ní south. ibi tá a ti ń yàtọ̀ nìyẹn. now and the problem can be traced back so that àwọn the British ìgbà tí wọ́n dé wọ́n fi penal code wọ́n fi ń bá àwọn northerners ṣe papọ̀
for their own convenience economic exploitation tẹ́bi máa ń pè nìyẹn torí èrè òṣèlú tiwọn wọ́n bá lọ lùgá ìṣèpàdé okay I don't even like to call law lùgá fẹ́ẹ́ lùgá ìṣèpàdé wípé sọ́ọ̀tà bíi fún wa lùgá di ni representative or like an ambassador to Royal Niger Company ó ta Nàìjíríà tá à ń pè Nàìjíríà ó tà fún British ni iye owó tó tà fún British ó wà record ó ní àwọn àbáwọlọ pé it's a mere geographical expression okay ọ̀tà ní ó fi ṣokòwò ní ìpèsè fẹ́ rà wọ́n sì jọ negotiate ìgbà táwọn yẹn lọ tán tó kọ àwa nìkan náà under the same fraud làwọn tó gba bátì lọ́wọ́ àwọn British náà ń tẹ̀lé ọ̀pá tí wọ́n gbà lọ́wọ́ ọ̀pá jìbìtì yẹn náà ń tẹ̀lé àwọn náà jókòó bí other African country pé ẹja túnú ìtò orí fraud yẹn ó ní late Muhammadu Buhari ló fi ń bá àwọn bandit wọn kó sí káàdì ló sọ̀rọ̀ pé àwa Fúlàní ni wọ́n fa Nàìjíríà lé lọ́wọ́ and they still proud of it today. èmi nílò yìí kan tí wọ́n ti fi orúkọ àwọn kan léde yes tí ìgbà tí ìròyìn yẹn tẹ̀ mí lọ́wọ́ mo ń wò pé só jẹ́ bẹ́ẹ̀ àbí kò jẹ́ bẹ́ẹ̀ mo wá wò dáadáa mo wá rí pé ó súnmọ́ kó jẹ́ bẹ́ẹ̀ mo ń wá orúkọ Yorùbá láàrin gbogbo wọn ìrìn mo ń wá orúkọ ọmọ yìí ìrìn wọ́n ti wá mẹ́ńsì orúkọ àwọn Bureau de change and firm àwọn tó ń ṣe pàṣípàrọ̀ owó táwọn náà tún fowó ṣèrànlọ́wọ́ fún àwọn agbésùmọ̀mí. gbóná gbà wọ́n yín jáde. adáwọ̀ ìjẹta nìyẹn tí news yẹn wọlé mo wá kó èrè àwọn ọ̀rẹ́ mi tó ń sọ̀rọ̀ yẹn pé ìkànnì wọn reply mi pé àwọn orúkọ tí mo rí gangan ó ti jáde tẹ́lẹ̀ náà rí take for instance Tuku Mamu orúkọ ẹ̀ ti jáde since as one of the financier Yusuf Gasali ó ti jáde since but ìjẹ́ wọ́n arrest wọn ṣé wọ́n prosecute wọn àgbọ̀n kankan nípa ẹ̀ now news ti jáde báwọn Bureau de change kan wọ́n ń ṣèrànlọ́wọ́ owó fáwọn agbésùmọ̀mí now mo wá bẹ̀rẹ̀ sí ń wo sàkó pé torúkọ bá jáde bí eléyìí a terrorist financier is a criminal suspect kò sóhun tí ó rújú mbẹ a criminal suspect ó yẹ kí wọ́n ti arrest ẹ̀ kí wọ́n sì àárẹ̀ ẹ̀ sí court láti lọ jẹ ẹjọ́ pé kí ni ó ń fi owó gbọ́ bùkátà àbí ṣe àtìlẹ́yìn fún ìgbésùmọ̀mí now ọwọ́ ní pẹ́ẹ́sì àṣẹ kí wọ́n kó forúkọ léde orúkọ ti ń jáde national assembly ò gbọ́dọ̀ bí lọ́rọ̀ pé àwọn òǹkó Tuku Mamu wà lára àwọn tó ń finance Boko Haram terrorist àwọn major delays wọ́n ti ń kọ editorial report lórí àwọn financial of terrorism wọ́n ti national assembly àmà pretend bẹ́ẹ̀ ni pé àwọn wàkọ́ after wọ́n gba paper allowance all this allowance tí wọ́n gbà ṣé kò ṣiṣẹ́ ni and one of the duty wọn ni pé kí wọ́n wà current pẹ̀lú nǹkan tó ń lọ nílùú away from that before kò ní pé wọ́n request fún monapo sì wà nínú request yẹn nínú nǹkan tí wọ́n demand fún èyí tí UAE United Arab Emirates send sí wọn. sílẹ̀ gbọ́n aṣòfin. sí Nigeria government okay. of the Lagos is their government institution ni wọ́n tí wọ́n send sí wọn tí wọ́n confit sí wọn lọ́hùn tí wọ́n jẹ̀bi ọ̀sùn lọ́hùn kí Nigeria government ṣe sí wọn. After all 6 of them ni and wọ́n sì gbé over $785,000 lówó tí wọ́n ká mọ́ wọn tí wọ́n ń ṣe àtìlẹ́yìn fún ìgbésùmọ̀mí tí UAE gbé tí UAE dákọ̀ wọn the point is this ibo wọn bọ́dọ̀ wọn dé because láì gbọ́ wọn gbọ́ pé wọ́n fẹ́ wọ́n ti declare wọ́n ti sign bill death sentence fáwọn kidnappers and the rest of them and terrorists of which kudos to them mo kí wọn that is excellent but my own point is that kò lè bring lasting solution death penalty ọ̀dà but kò lè wú ìgbésùmọ̀mí tí gbogbo because terrorist tẹ̀lé náà wọ́n kò lè retí ikú èyí fi kú halẹ̀ fẹ́ tó fẹ́ kú. kìmí tí ìfẹ́ gbedebẹ̀ ẹ̀ ti gbedebẹ̀ wọ́n ní àwọn tí wọ́n bá ti ká ajé ìwà àbàjẹ́ wípé ó jẹ́ alábọ̀dé ó jẹ́ ajínigbé ìwọ ló lọ ń gbé n tó ń ṣẹlẹ̀ láti ọ̀dọ̀ àwọn elétò ààbò wa ló lọ ń rò fáwọn ọ̀táǹtà gbogbo àwọn orú nǹkan báwọn àwọn ọ̀daràn bẹ́ẹ̀ wọ́n ti categorize àwọn náà pé capital punishment ní ìdájọ́ òkú. now agbègbè kan nínú law ní aiding and abetting ìtumí tí wọ́n ń bọ̀rọ̀ lọ nìyẹn aiding and abetting definitely ìtumọ̀ ní pé ó jẹ́ agbódegbà ó jẹ́ òkómi ẹran dà sílé ẹṣin òṣòrun wájú pọ̀mọ́ tìpàkọ́ òtúkà àbáṣarì jẹ́ tẹ́ pé wọ́n ló ń sojú ayé àdánni kò sékú kò sẹ́yẹ ni tó bá fi dé bá definitely ìdájọ́ kú ni
fine and good àwọn tó wà nínú ilé ìgbìmọ̀ asòfin máa sì máa sọ tí wọ́n ń pass òfin yẹn káwọn náà kọ́ wẹra wọn mọ́ ṣé a lè sọ pé the entire àwọn member both chamber láàárín àwọn tó ń ṣe àtìlẹ́yìn fún ìgbésùnmọ̀mí láàárín wọn pẹ̀lú owó kí wọ́n kọ́ ṣe àtúnṣe àti àgbéyẹ̀wò láàárín ilé ìgbìmọ̀ asòfin méjèèjì èyíkéyìí nínú wa ń bí tó bá ń ṣe àtìlẹ́yìn fún ìgbésùnmọ̀mí kó mọ̀ pé ẹsẹ̀ ń mì níbí bíkọ́ ẹ̀ lè máa ṣe òfin tẹ́pẹ́ yìí dẹ́n ṣe òfin náà ara yín ọ̀mọ́ màá mú evidence tó wá the current governor ní Benue State ok ìgbà tó rí pé wàhálà ìgbésùnmọ̀mí pọ̀ ní Benue ó set up panel of inquiry kí ló ń fa gbogbo wàhálà yìí kí ló bí gbogbo wàhálà tó ń ṣẹlẹ̀ ní Makurdi and the rest then nígbà náà lọ president Bọ́lá Tinubu pay visit sí Benue State ṣùgbọ́n wọn ò débi tí wàhálà ti ṣẹlẹ̀ gangan kí mọ́tà aggressive little bit kí mọ́ kó lọ́rọ̀ tí mo sọ̀rọ̀ gbà tí panel of inquiry ó parí iṣẹ́ ìwádìí wọn tí wọ́n gbé àbọ̀ iṣẹ́ ìwádìí jáde ok wọ́n name àwọn prominent senators l'Abuja nínú àwọn tí wọ́n ń ṣàtìlẹ́yìn fún wọn referent ó wá sí Channel television ó sọ̀rọ̀ ńbẹ̀ ó ní pé ọwọ́ òun ó kún o because gbà tí panel of inquiry gbé àbọ̀wádìí dìde nǹkan tó ń rí níbẹ̀ ni pé àwọn aṣòfin l'Abuja wọ́n ń ṣàtìlẹ́yìn fún ìgbésùnmọ̀mí ó pass report sí federal government ibẹ̀ mọ́ gbọ́ wọn the next thing máa gbọ́ ni pé àwọn kan bẹ̀rẹ̀ sí issue threat pé first time tí ò ṣe mọ́ nìyẹn the point is this Nigerian government already wọn ò ṣetán láti fi ẹ̀yìn ìgbésùnmọ̀mí balẹ̀. àwọn ọmọlẹ́gbọ̀n aṣòfin làwọn ti ṣetán pé ara iṣẹ́ ara bí ta ti kọ́kọ́ bẹ̀rẹ̀ ni pé àwọn tó jẹ́ financial fún àwọn agbésùnmọ̀mí yìí tán fowó ṣèrànwọ́ fún wọn tán jẹ́ agbódegbà fún wọn tán gbéròyìn fún wọn ẹ jẹ́ àmọ́ bá ṣe fowókọ wọn léde ẹ ṣe public kẹ́ fowókọ wọn síta kẹ́ fẹ́ lójú sí gbòòrò ayé nítòsọ́nù wọn ní tẹ́ bá tó wá ṣèyún tẹ́ já prosecute wọn. náà máa mọ̀ gbọ́ àní mo kí wọn mọ̀ gbọ́ bìnnà mo má tẹ̀wọ́ mi o for the step tí wọ́n take kudos to them excellent step kùndùsì fún wọn. but kí wọ́n kọ́ bẹ̀rẹ̀ nínú ilé láàrin ara wọn o lè mọ treat sickness ok tẹ́ni tó ń túṣe náà sí tẹ́pọ̀ náà not the same sickness the first thing ni pé kókó treat ara ẹ̀ ná kó tó lè treat ẹlòmíì. ẹ̀kọ́ mi dẹ̀ Ọmọlólú ṣé ẹ̀rọ wípé tó bá sọ pé kí wọ́n name wọn kí wọ́n sọ ọkọ̀ kí wọ́n pè wọ́n lóko tí wọ́n jẹ́ gangan láì ṣẹ̀ṣẹ̀ mọ́ sọ wọn ò lè mọ̀ nà kásíra wọn nílé ìgbìmọ̀ aṣòfin àwọn tí wọ́n ṣèwádìí tí wọ́n fi ọkọ̀ yẹn síta tí wọ́n mọ̀ pé ó yẹ kí wọ́n fọkọ̀ yẹn síta tí wọ́n bá wípé kán gbó kọ wọn síta yẹn wọ́n mọ̀ pé wọ́n ti mọ̀ wọ́n tó fi lé ní ẹjẹ́ agbókọ wọn síta káfẹ́ lójú sí gbòòrò ayé definitely wọ́n mọ̀ pé wọ́n ti mọ̀ wọ́n tàbí ti wà lọ́wọ́ wọn tàbí tó ń finance terrorism. somebody èèyàn dìde pé ẹ fi okọ̀ àwọn èèyàn tó ń ibi tá a ti lè kọ́kọ́ bẹ̀rẹ̀ ọ̀rọ̀ láti yanjú ọ̀rọ̀ ìṣòro tó ń bá wa nídìí ọ̀rọ̀ ètò ààbò yìí ni pé ẹjẹ́ agbókọ̀ àwọn tí wọ́n ń finance terrorism ẹjẹ́ agbè síta o for you to come out to say that ó túmọ̀ sí wípé yálà ẹ ti gbọ́ ròyìn pé bóyá wọ́n fún wọn lórúkọ kan tàbí kẹ́ ẹ ti ní orúkọ kan lọ́wọ́. sọmọ pé mo ní mo kí wọn pé wọn kò ṣe sọ wọn mọ̀ pé nígbà tí ẹ bá ní kí olè àti ọdẹ wọ́n pàdé wọ́n wá ọdẹ wa ń sọ fún olè wípé à ń ṣèpàdé lọ́wọ́ o nínú abà o wọ́n gbọ́ o ìpadà tí ń ṣe yìí kò sí lẹ́yìn ìwọ lágbájá o tó ń dá àwọn abà yìí o. sọmọ ara rí tẹ́lẹ̀ ni. olè àti ọdẹ kí ló lè kí ló dẹ. wọ́n ní relationship. mo gbọ́ o. mutual relationship wà láàrin wọn. kọ́díà gidi. ó wọ́n ń sọ fún olè wípé mò ń lọ lé baálẹ̀ báyìí o gbogbo táwọn lọ sọ́ńbẹ̀ ọ̀rọ̀ àgùntàn àti pẹ́pẹ́yẹ tó sọnù ìwọ ló sì gbé sọnù kó wọ́n ló gbé but àjọmú bá a ṣe ń pè ní o ọdẹ ń sọ fún olè bẹ́ẹ̀ wọ́n sì ń wọ́ ọ kiri o bó o la ṣe fẹ́ rìn tó o bá fi lè tẹ̀ ọ́ ọwọ́ tèmi náà o èmi ọdẹ o tó bá fi lè tẹ̀ olè tó ń jẹ́ àgùntàn pẹ́pẹ́yẹ ewúrẹ́ inú àbàgbé ṣé olè ò ní jẹ́wọ́ pé kẹ́ ẹ tó pa òun ọdẹ tá ìgbà náà òun náà ń gbà ń bẹ̀ pẹ́rẹ́ ni oníbò láṣẹ dì ó ní ìwọ ọdẹ náà lọ́ọ́ gbà wọn o sọ pé gbogbo tẹ́ bá sọ ní ilé baálẹ̀ ó mọ jẹ́ kó mọ gbọ́ o ibi tó yẹ kó mọ sálọ wọ́n sálọ bẹ̀ ìgbà tí wọ́n ṣèpàdé ẹ̀ tán tí wọ́n délé baálẹ̀ àwọn òde òjòkó wọn pẹ̀lú náà jókòó pé ọ̀rọ̀ tó lọ nínú àbá yìí o bó o la ṣe fẹ́ ṣe sí sóòsì mọ̀ wípé wọ́n àjọ ń jíròrò ẹni tó mọ̀ pé òun ara àwọn ọ̀mọ́ ipò òun wà guilty of aiding and abetting òun náà wà ní jókòó níwájú baálẹ̀ ìlú ọwọ́ náà bẹ́ẹ̀
àmọ́ ìmú wọn ni mọ̀mọ́ tí màá fi wọ́n lẹ̀ tí ọwọ́ mi ò fi tẹ̀ ẹ mọ̀ pé ọwọ́ àwọn tí ọwọ́ ẹni tó ń ṣèlú tó ń ṣe àbà náà lè sọ̀rọ̀ sí. the first ni wípé ìjókòó yẹn náà wọ́n á kọ́ wáǹdè pé ìjà rí alábọ̀dé nínú wa ń bí tó ń gbà bọ̀dé fún àbá yìí. ìdí ọ̀rọ̀ mi nìyẹn tẹ́ ẹ bá ń ṣe òfin tẹ́ ẹ ń ṣe àtìlẹ́yìn tírú panel of inquiry gọ́fúnà Ayata àti Benue State jáde tó sì mú list irú list tí wọ́n jáde nínú community ẹ̀ fún wọn pass national assembly pé orúkọ ta ní níbí ó ní gọ́fúnà Ayata dákọ nínú panel of inquiry ẹ̀ oh yes kí wọ́n sì mention nílé pé lápẹ́dá panel tí Benue State governor tó set up àbọ̀wádìí ẹ̀ ó dákọ̀ rẹ̀ o pé òun wà lára àwọn tó ń sátìlẹ́yìn fún gbèsùmọ̀ mi o dídé kí o gba ayé rí ọ ẹ wá ṣèyẹ ẹ wá ń pass ìjẹ penalty ẹ ń pass kínní ẹ tán gbogbo ẹ ǹkẹ́. but ọkàn àwọn ọjà wọn ni whoever that is caught should face the wrath of the law. The lawmakers are the lawmakers are the ones to instigate and name them. It's not possible. Their responsibility should stop at making the law. And if any one of them is found to be culprit, the law enforcement should do their job. I think I want to be on the same page with the man Ọ̀kánláwọ̀n Ajẹ́bọ́lá torí pé iṣẹ́ tá a fún àwọn lawmakers iṣẹ́ mẹ́ta náà ni the last one ni oversight function tó bá ṣe pé lára oversight function a fẹ́ extend ẹ̀ la lè sọ pé if we don send the list sí wọn it is not within their purview to announce the name of those tí wọ́n bá mọ̀ pé wọ́n sponsor tàwọn jẹ́ financier terrorism bó ẹ jẹ́ ká wo báyìí tí Nàìjíríà bá gbé ìgbésẹ̀ tí gọ́ọ̀mẹ̀ntì wa bá ṣe tán bá gbé ìgbésẹ̀ lórí wípé àwọn tó ń ṣe agbódegbà fún wọn aid and abetting tán dẹ̀ náwó yẹn wọ́n bá ready láti publish orúkọ wọn síta kíní yẹn máa ran ìlú yìí lọ́wọ́ láti tètè dẹ́kun ìgbésùmọ̀mí but ó difficult fún ìjọba láti ṣe ẹni tí a bá rúlù ní Nàìjíríà èèyàn gbọ́dọ̀ ní psycho díẹ̀ mi fẹ́ lo but the word ẹ ṣáàjẹ́ lo psycho èèyàn gbọ́dọ̀ ní psycho díẹ̀ ó gbọ́dọ̀ jẹ́ nìkan tó ṣe tán láti mọ́ mind pé àwọn òfò tì mí ní second term tàbí kó yọ ọ̀rọ̀ second term kúrò kó bá lè ríṣẹ́ ṣe lọ́wọ́lọ́wọ́ báyìí ó lè difficult fún aláṣẹ which is the executive arm of government láti lè mention orúkọ àwọn yẹn wọ́n lè ní lọ́wọ́ like Kọ́mọdọ́mọlúlú has said mo gbà pé lótìtọ́ orúkọ ti wà lọ́wọ́ because n tí èmi tí mo wà ní studio bá lè gbọ́n pa máàmù tí mo lè gbọ́ nípa àwọn míì mélòó láwọn tó wà lókè ń bẹ̀ wọ́n á ti mú orúkọ wọn lọ́wọ́ but àti ká orúkọ yẹn jáde lè nira báyìí torí pé wọ́n wá second term ó dẹ̀ ní reason ẹni tẹ́ bá mention orúkọ rẹ̀ ó lè ṣe lẹ́yìn lè ní large number of people tó lè cast vote so tẹ́ bá wá lé sẹ́yìn wọn ní lè rí ìbò yẹn mọ́ nítorí ìbò yẹn wọn ní fẹ́ mention ṣe mọ̀ pé ẹ̀yin ìsolóṣèlú kí lè try láti justify báyìí. bólóṣèlú ṣe máa ronú nìyẹn ni oníjẹ kan mention orúkọ yẹn láíláí àbá àmọ́ sọ̀rọ̀ lọ títí wọn ní mention at their own convenient time ni wọ́n á tó mention orúkọ kì í ṣègbà tá a fẹ́ dìbò 2027 yìí. àwọn senator ti ní kí wọ́n mention àwọn rep ti ní kí wọ́n mention. rep ní ẹ mention senator ní kan mention ọ̀rọ̀ orí ahọ́n ni nínú ọ̀rọ̀ tí Kọ́mọdọ́mọlúlú sọ àti ìwádìí tí wọ́n ṣe ní Benue àwọn senator wà lára àwọn tí wọ́n ń sọ they will never mention that Espiridu kan ò ní jẹ́ ká mention rẹ̀ ṣẹ́ni tó máa ṣẹlẹ̀ ní. fún àwọn tí Espiridu kọ́ gbà tí wọ́n ní kí wọ́n mention rẹ̀. ìbọ̀rù tí ó ṣe sọ pé ká mention ọ̀rọ̀ kidnapping tó bá gbé yàn ìyìnbọn pa wọ́n ṣe sọ ìtí mo sọ ni pé olóṣèlú ó wọ́n lóòótọ́ sí nǹkan tán sọ jáde lẹ́nu ìtàràlú fẹ́ nìyẹn lóòótọ́ pé ẹni tẹ́ bá ká mọ́ di ìwà àbàjẹ́ báyìí ní kẹ́ ṣe ṣùgbọ́n olóṣèlú tó ń retí second time wọn ní dákọ̀ ẹ̀ priority wọn lọ́wọ́lọ́wọ́ báyìí ni pé báwo làwọn ṣe wọlé ẹlẹ́ẹ̀kejì like mo ń sọ bí ìjọ kan mo ní lọ́dọ̀ tiwa 2027 dàbí 10 years lọ́dọ̀ tiwọn àárọ̀ ọ̀la ni wọ́n àti ìsọ pé kán sísọ lójú egun kán mọ campaign ṣe àìtí ní mọ́tò tó ń fly nígboro tí kálukú ti ẹ̀ ń blast zone mọ́tò or in the name of wípé wọ́n fẹ́ contest election so àwọn ò ní ìró bẹ́ẹ̀ gbọ́n tó dáa jù láyé kan ṣe tó lẹ́tọ̀ọ́ jù ní pé kàkàrúkọ àwọn tẹ́ ẹ ti mọ̀ pé lágbájá báyìí ló wà nídìí ọ̀rọ̀ but in the name of second term would they do such a thing including the National Assembly tó sọ̀rọ̀ jáde ẹ̀ mọ̀ pọ̀rọ̀ orí ahọ́n náà sọ so DSS kan ò lè sọ pé àwọn olórúkọ lọ́dọ̀ wọ́n ní lọ́wọ́ wọ́n ti mọ àwọn tó ń ṣe wọ́n mọ̀ pé nínú àwọn tó ń dìtámì ọ̀rọ̀ òfin ní Nàìjíríà wà nínú àwọn tó ń kówó lẹ̀ tẹ́gbẹ́sùmọ̀ mi and many bẹ́ẹ̀ lọ tó ṣe pé wọ́n ní permit me to say developed countries America ni o France ni UK ni o all of the rest wọ́n lè ti ṣiṣẹ́ ìwádìí gan tá a ní mọ̀ tọ́dẹ̀ ti lórúkọ lọ́wọ́ even outside the enclave of Nigeria there are nations tó ń ṣiṣẹ́ lórí ọ̀rọ̀ yìí ṣùgbọ́n kò tí ì lè ṣe é sọ fún Nigerian government
ibi tí wọ́n sọ ní òfin wà ní nàìjíríà pẹ́ni tó bá kówó jẹ nǹkan báyìí ní kẹ́ṣe ìgbà tí wọ́n dájọ́ ìbò rí ní nàìjíríà wọ́n ní kò jẹ̀bi ìlú èbó ló ti lọ sẹ́wọ̀n. arákùnrin tọmọ nàìjíríà lọ bẹ̀bẹ̀ fún joni ike ìkéré máa dù kó bá ṣe pé nàìjíríà náà bá ti ń tra ẹjọ́ rẹ̀ ni wọ́n ní kò jẹ̀bi pé kó máa lọ lé lọ́rọ̀ kidney ṣé bẹ́ẹ̀ rí pé gọ́ọ̀mẹ̀ntì wa gbégbé sẹ́ńjọ́ ní láti lọ bẹ àwọn òyìnbó pé kẹjọ kan bá wọn fi sílẹ̀. That one is telling you the level of corruption is so endemic in our system. So wọ́n mọ àwọn tó ń ṣe ṣùgbọ́n wọn lè mention orúkọ because of second term. Fẹ́mi. So. èmi gbàgbọ́ pé ká wo personality. ẹ̀yin rọ̀ pé ẹ̀jẹ̀ wa lóbi ta fẹ́ lọ báyìí. Okay, good. ẹ̀jẹ̀ lóbi ta fẹ́ lọ báyìí. Adeleke set for accord. Set for accord. Okay. bó ṣe kọ́nù láàárọ̀ yìí níwájú ìta gbangba ìwé ìròyìn The Nation. wọ́n ní Adeleke set for accord as chaos rocks PDP primary. chaos. fọpọ mọyọ nìyẹn. ìdàrúdàbò. PDP primary níbo. tẹ̀sí lọ́sùn. ìdàrúdàpọ̀ kẹ̀. chaos. mi ò awo fídíò yẹn bí mi rí chaos kankan ní. kò sí chaos. lọ́mí sùn nígbè yìí. àbúyá tó bá kà síwájú. chaos yẹn ó lè má ṣẹlẹ̀ níbi tí wọ́n ti ṣe primary yẹn ó ṣe pé nígbà ẹ̀ ṣe primary. kónkó ni kú máa. ó ti yé mi bí tán lẹ. gọ́mí Fẹ́mi ẹ understand nǹkan tó ń mì. ó yé mi. ẹ̀yin gangan ni ẹ fẹ́ jẹ́ èmi fẹ́ kọ́ làwọn. irọ́ o àbúrò làmúlẹ̀ ṣé ọ̀dọ̀ yín kọ́ ló ti ṣẹlẹ̀. ok mo gbọ́ the word chaos. wọ́n ti sọ pé ó lè má ṣe pé venue yẹn níjà ti ṣẹlẹ̀ but Fọpọmọyọ ṣá wà at the end of the day pé àwọn. ṣé Fọpọmọyọ wà. kò sí ó wà. Can you imagine? Let me sit on the fence. Bóyá tí n bá wá explain ara mi. Yes, aládàwọ̀ ẹ máa gbọ́ aládàwọ̀ yes. Bóyá tí n bá wá explain ara mi o ara lele understand mi. PDP lọ sí Ọ̀ṣun state wọ́n láwọn fẹ́ ṣe primary election fún ti governor. Just before that PDP ò sí lọ́ṣun state. wọ́n wà nínú àmúṣọ just before that time wọ́n kọ́kọ́ gbé lẹ́tà kan jáde pé àwọn ò ní conduct ẹ̀ láàárọ̀ kùtùkùtù wọ́n tó láwọn conduct ẹ̀ you understand àwọn stakeholders sọ pé àwọn ò rí ìfọwọ́sí ìwé kankan bóyá primary election máa wà but wọ́n ti mú venue and they were all there INEC wà ń bẹ̀ DSS wà ń bẹ̀ wọ́n dẹ̀ cast vote wọ́n sọ iye tẹ́nìyẹn ní nínú gbogbo report tí paper dẹ̀ gbé táwọn náà dẹ̀ fojú rí àgbọ̀ pé fàkájà ìjà kankan wà not until ìgbà tí wọ́n ní wọ́n parí ìpè House of Assembly members tó wà ní Ọ̀ṣun state wọ́n ní floor of the house làwọn wà táwọn ti gbọ́ pé wọ́n ń conduct primary election governor wọ́n dẹ̀ wá síbẹ̀ ibẹ̀ ló ti di pé wọ́n ń ta òun síra wọ́n àdẹ̀ jà nǹkan tí mo gbọ́ ni pé bá wa sọ fún lágbájá o kó state ẹ̀ yàtọ̀ sí state wa o kúdòlà àtàmẹ́dò nǹkan tán sọ nìyẹn bó tiẹ̀ ṣe pé Bọ́lá Báńgbọ́lá ní Punch newspaper ó rìpọ́tì yìí pé lára àwọn tó tẹ̀lé speaker Ọ̀ṣun state o bí ọ̀rọ̀ ìfọ́tí nǹkan fẹ́ ṣẹlẹ̀ kó tó di pé deputy speaker Bídèmí Akínyọdé stop wọn láti mọ̀ pé kan jà that's all. So bóyá nítorí wípé àwọn House of Assembly member tán lọ sí venue yẹn wọ́n fi ẹ̀hónú wọn hàn wípé àwọn ò gba nǹkan tó ṣẹlẹ̀ bóyá yẹn ni wọ́n pè ní chaos because ọ̀rọ̀ yẹn tóbi ló jẹ́ kémi sọ bẹ́ẹ̀ o. You understand so ara lè lè determine o bóyá nǹkan kan wà but as far as I'm concerned kò sí wàhálà candidate dẹ̀ ti jáde wípé Frayo what's the name Adédàmọ́lá òun lóyìn máa wọ́n wo bí tí completing story wà ìgbà tí àwọn kan ó gbé report wọ́n sọ pé ó defeat Senator Adémọ́lá Adélékè ìgbà tí paper mi gbé wọ́n sọ pé even before the primary o Senator Adémọ́lá Adélékè ti kọ̀wé lẹ̀ o pé àwọn ò sínú ẹgbẹ́ PDP mọ́ bó ti ẹ̀ ṣe pé national sọ wípé àwọn ò rí ìwé wọn that's it. national ní àwọn òwà bí ẹ pé. pé wọ́n sí níbẹ̀ mọ́ bóyá wọ́n bá ti appear lórí ballot tán fi ṣe primary you understand kápẹ́ wọ́n rí letter of course yes wọ́n appear bẹ́ẹ̀. wọ́n wà lára. wọ́n fi wọ́n sí iná fi sọ pé defeat so newspaper àwọn reporters wa tó ń kọ jáde yìí pé wọ́n defeat senator de wọ́n parọ́ because wọ́n appear lórí ballot tí wọ́n bá appear bẹ́ẹ̀ wọ́n ní report bẹ́ẹ̀ ṣùgbọ́n àwọn ti kọ letter wọn sínú PDP mọ́ náà. wọ́n ti ọgán ti kọ lẹ́tà pé àwọn ò sí bẹ́ẹ̀ ṣùgbọ́n ṣe nígbà tí national ò rí national sì mọ̀ pé ọmọ wa wà ń bẹ̀ tó fẹ́ ṣe so ló jẹ́ kí sọ pé tẹ́lẹ̀ bá dẹ̀ yọ headline ibi tẹ́ ti yọ headline náà nù pé alẹ́ nìkan ò tó bí ti ń kú bẹ́ǹtì nǹkan tó máa sọnù so that is it. tí o kópa àwọn ni wọ́n wà lọ explain pé àwọn ò kópa lọ́dọ̀ àwọn tó wà ń bẹ̀ wọ́n kópa ní because ẹni tó wà náà sì result sọ pé Adédọ̀mọ́lá Adébáyọ̀ got this vote while Senator Adémọ́lá Adélékè got this vote therefore Adédọ̀mọ́lá Adébáyọ̀ has been declared the winner of the primary election. But ìyẹn ni òtẹ́ àwọn house lọ́rùn pé ń bọ̀ làwọn ìfipá pé because àwọn ò sí bẹ́ẹ̀ majority of the stakeholders tó yẹ kó dìbò wọ́n ní ò sí bẹ́ẹ̀ dáná tó jókòó wọ́n dì tán dìbò pò wọ́n ti wá question. By and large
ọ̀nà ti mú accord wọ́n ti ní wọ́n fẹ́ mú accord sí àbí so we are waiting for the date wọ́n máa declare pé àwọn ti lọ sí accord we are waiting for àwọn wo ló máa tẹ̀lé wọn lọ including even the House of Assembly member if you check the report this morning wà á rí i pé àwọn tó jẹ́ bíi federal honourable wa àti one senator tí. àwọn kan tó pé wọ́n ti set for accord àwọn kan ní Adeleke new party to be known before December. nǹkan tá limi sọnù minister commissioner of information nǹkan tó ń sọ nìyẹn pé before 13 torí. so kò sáà ní whether you like it or not. PDP mọ báyìí wọ́n ti kún PDP. wọ́n ti kún God bless wọ́n ti kún. whether. nǹkan kan yà mí lẹ́nu nǹkan tẹ́ ń sọ̀rọ̀ lọ yẹ. okay. sí orúkọ wọ́n ní akin òun bí logo accord yes. tó bá reflect nínú kíní PDP tí wọ́n fi sọ pé Frayo Adédàmọ́lá ló ń win. Adeleke ti write letter of withdrawal kóhun PDP by November 4. wọ́n tún sọ pé òun kóhun PDP nínú ẹgbẹ́ wọ́n ṣì ní slave. àní wọn láwọn ò rí lẹ́tà wọn national level. làwọn ò fi gbà pé. wọ́n ti kúrò ń bẹ̀. now ibà tàbújá ò rí. so to understand. ó lè ṣe pé state làwọn fún ó lè ṣe pé Sunday bisi náà fún tó jẹ́ state PDP chairman. ìyẹn wàá kọ́ tó communication national level. àwọn náà ní ẹ̀dẹ̀ kìyẹn báyìí. so bó ṣe ń lọ yìí Akin Ògúnbíyì ti lórí ó dà pé wọ́n fail but ẹ jẹ́ ká wo ẹni tó wà ń bẹ̀ yìí èrò jura wọn lọ let's see what is going to happen before now láti gbọ́ ẹgbẹ́ mẹ́ta tó sọ pé wọ́n fẹ́ lọ pé APGA NNPP àti accord but ní ìṣe ó dà pé pẹ̀lú story yìí wọ́n ti dump méjì set for now accord ó dà pé ó náà prefer out of the 3 political parties tó wà now wọ́n ní right láti lọ sí party tó wọ́n torí pé intra-party conflict wà nínú PDP. ó rọ̀ kí wọ́n mọ̀ inform àwọn honourables about the primary what kind of primary is that. ẹni tó sọ yẹn correct lóòótọ́ ni ó yẹ kán because ó yẹ kán náà cast vote now you understand as far as I know today. wọ́n sì lára àwọn tó dìbò báyìí. wọ́n sì bẹ̀ so as far as I know ó dẹ̀ kán wà bẹ̀ because wọ́n mọ̀ pé wọ́n ní statutory delegate ni wọ́n you understand tí wọ́n fi wá láwọn ò gbọ́ àwọn òdẹ tí ìpọ́tì kó nu party àbí wọn ní wọn port wọn ìpọ́tì kó nu party wọn sì wà nu PDP wọn tí ì sọ pé àwọn tẹ̀lé gọ́vnọ̀ lọ ifun Ẹgbẹ́dùn speaker sọ wípé àwọn pé wọn pé gọ́vnọ̀ sí bẹ̀ mọ́ pé àwọn wish wọn wẹ̀ ní gbogbo ibi tí wọ́n bá ń lọ meaning that òun fara ẹsẹ̀ kúrò bẹ́ẹ̀ pé àwọn ò lọ nìyẹn you understand but until then a máa mọ̀ bóyá wọ́n lọ tàbọ̀ lọ but can we stop PDP to have their primary the answer is no because stipulated time ti wà tábùdọ̀ submit orúkọ candidate ìyẹn lọ bẹ́ẹ̀ but why tí wọ́n ṣe carry along àwọn tó jẹ́ statutory delegate kan wà níbẹ̀ on the floor láti cast the vote ìyẹn ó tojú sú mi then Mr. Governor dẹ̀ ni pé wọ́n ti set for accord náà mú nìyẹn tó bá dẹ̀ ṣe pé accord wọn mú let's look at accord in Ọ̀ṣun state àwọn kọ́ ni number 1 tó máa kọ́kọ́ lo accord lọ́sùn ó dà pé Babayemi ti lo accord he lost election àwọn náà dẹ̀ mú accord báyìí Babayemi ìgbà yẹn kò ń ṣe pé kò sí lẹ́nìbùyà bó jáde gẹ́gẹ́ bí candidate pé àwọn fẹ́ contest election gbogbo àlè mọ̀ jẹ́ card carry member ẹgbẹ́ but in one way or the other civic responsibility wa within the political arena we have to fulfil it irú ẹ̀ ni pé kéèyàn lọ gba káàdì tó bá dà kókó tá a dìbò kéèyàn dìbò èèyàn lè mọ̀ mọ̀ tẹ̀lé olóṣèlú káàkiri but at least ẹ wo àwọn nǹkan program tí wọ́n ní èwo ló máa benefit ìlú ilẹ̀ yẹn fi mọ̀ mọ̀ ta ló yẹ kéèyàn fi tẹ bá bìlí pé rọ ẹ jẹ́ ká máa ṣe bọ́n ṣe ń ṣe wọ́n á ṣe wá bó ṣe wù wọ́n so gbogbo àbọ̀dọ̀ participate in one way or the other whether ẹ campaign fún yẹn ni ẹ ti participate tẹ bá dìbò ẹ participate if fún yín láti lọ gba káàdì tẹ fi dìbò gan ẹ participate so òṣèlú kan wà ó kan every aspect of our lives kò ṣe mú kúrò. sórí nǹkan tí mi rí bẹ́ẹ̀ ni pé àwọn èèyàn mọ̀ páwọn ní agbára àwọn you are ignorant of some facts ó di dandan kí ẹni tí ó ní òye kó lu agbára yẹn against ẹni tí ó mọ̀ pé ó ń lágbára. because at times aráàlú mọ̀ pé they have some atom on some element of power nípa gbígba káàdì dìbò jíjáde lọ dìbò number 1 tí èèyàn bá mọ̀ pé òun lágbára ní ìgbà tí ọkùnrin kan tí wọ́n pè ní Samsoni tó rò pé agbára ti lọ ok bọ̀ agbára ò tí ì lọ ń gbà yẹn agbára ọwá dìde agbára lọ́mọ́mọ́ yes ọ̀rọ̀ òṣèlú ẹ̀ ò ṣe nǹkan tẹ́ pé yóò kàwọ́ gbéra mo gbọ́dọ̀ kópa nínú ẹ̀ torí mo ní agbára ohun tá a fi ń sọ̀rọ̀ jáde yìí àti afẹ́fẹ́ yìí agbára kan ni tá a fi ń shape opinion. number 2 ni pé àwọn èèyàn nígbẹ̀kẹ̀lé mọ́ distrust in politician and institution. wọ́n ti já wọn kulẹ̀ ní ọ̀pọ̀lọpọ̀ pé òṣèlú ò jámọ́ nǹkan kan òṣèlú kò sọ nǹkan tí màá jẹ́ kò ní kí n mọ́ sùn. àìnígbẹ̀kẹ̀lé yẹ àti pé wọ́n ti bá ìjákulẹ̀ pàdé nínú àwọn olóṣèlú àtẹ̀yìnwá àti dèntò tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí òun fàtọ́pọ̀lọpọ̀ fi hàn pé kí lẹ́yìn ṣe ń bẹ ìranù tẹ̀ ń bá kiri and lastly personal survivor kálukú ń bá kiri o kí n ti jẹun
kí n ti wọlé kí n gbórí débi kan kí n sì sùn kẹ́nikẹ́ni mọ́dà mi láàmú wọn ò mọ̀ pé wíwà lálàáfíà àwọn gangan òṣèlú ni torí pé tí ìlú ọ̀bá tòrò kò sí bó ṣe fẹ́ sùn tí wàá díjú méjèèjì ṣùgbọ́n torí pé wọ́n gbàgbọ́ pé táwọn bá ti ń survive mo ti kó wọn wá lóye pé survivor yẹn gangan ó ní í ṣe pẹ̀lú òṣèlú ọ̀pọ̀lọpọ̀ bí wọ́n ṣe àti lọ bí ọjà mi tí mo ti lọ doko tí mo ti darí ọ̀gbọ́n tó ọba lọ joko gangan tí ojú ọ̀nà ọba tọ́ àbí tí àwọn ará bíbá dáhùn lọ́nà ọ mọ̀ pé òṣèlú ló ní í ṣe survivor àwọn èèyàn bá kiri. léyìí tó túmọ̀ sí wípé a gbọ́dọ̀ ronú lórí àwọn wo la fi sípò a gbọ́dọ̀ wà interested lórí ta lẹgbẹ́ kan fẹ́ gbé kalẹ̀ ta ni wọ́n fẹ́ fà kalẹ̀ ibo náà ti mú èèyàn yẹn wá èèyàn bó ní ṣe kí láti mọ̀ ṣe bọ ẹni tán fà kalẹ̀ yìí. wà sọ́rí bọ́ ṣe sọ èmi gbàgbọ́ nu personality and not political party you understand. of course. okay political party is just a name ó dẹ̀ ní flag wọn ní logo kí nìyẹn ní ṣe pẹ̀lú mi lóòótọ́ ibì kan wà tá a máa wọnú ẹgbẹ́ òṣèlú that is ideology wọn but a mọ̀ pé lọ́dọ̀ wa ń bì kò sọ̀rọ̀ ideology you understand so ẹ kú jẹ́ àgbàgbé political party èmi believe no personality no matter ibi tó wù under flag tẹ wù kẹ́ gbé under banner ẹni tẹ wù kẹ́ ti jáde ẹ já profile ẹni tó jáde yẹn báwo ló ṣe rí meaning that pé tẹ́gbẹ́ tá a sọ pé ó ní national outlook tọ́dẹ̀ ṣe ó jẹ́ gbajúgbajà tán mọ̀ tá a bá gbẹ́ni tí èmi ò like jáde does that mean pé I should go and force such a person no I won't do anything that will affect my conscience mo mọ̀ pé ní tẹ́ gbé kalẹ̀ kó lè fún wa ní nǹkan tí mò ń fẹ́ do I need to follow such a person so èmi gbàgbọ́ no personality and not even political party tí personality bá mú yanyan tàdé tí mo rí àríṣe bó ṣe ń ṣe bọ̀ tẹ́lẹ̀ tá a wo gbogbo àwọn historical and some other perspective tá a fi wo tàdé rí pé ó mọ́yán lórí why not but all this political party ìyẹn kọ́ ló matter but ẹni tí ó fún wa ní nǹkan tá à ń fẹ́ ló matter. o méjèèjì lèmi ń tẹ̀lé personality nìkan ò tó ẹgbẹ́ òṣèlú náà ní í ṣe personality níwòye tèmi náà ọ̀pọ̀ jẹ́ ẹgbẹ́ òṣèlú lọ but a lè yọ tẹgbẹ́ òṣèlú tẹni tí jáde náà kò ń bẹ̀. wọ́n ní lọ́pọ̀lọpọ̀ gbà àwọn ẹgbẹ́ òṣèlú kan ti wọ̀ jẹ́ pé wọ́n epo lẹ̀ fààyàn tó ní láárí ìyẹn tó sálárò lórí wọn yìí fà sílẹ̀ but notwithstanding aráàlú gbọ́dọ̀ ṣàkíyèsí láti profile ẹni tí ẹgbẹ́ òṣèlú fà lẹ̀ dáadáa àti kó tún ṣàkíyèsí ẹgbẹ́ òṣèlú yẹn náà bó wọn ṣe jẹ́ bó láti máa ṣe bọ́ wọn ẹ lè rẹ ẹgbẹ́ òṣèlú tán kúrò nínú ẹ̀ méjì lọ papọ̀ ni. nígbà tí kọ́mídọ́mọlú ní méjèèjì lọ papọ̀ ẹ̀mí ní. èmi believe no personality. but kọ́mídọ́mọlú náà tó ní pé méjèèjì lọ papọ̀ náà ò yọ pé personality wà very important. ó grade ẹ̀ high ju party lọ èmi náà bá mú party ṣùgbọ́n torí pé àwọn political parties ta níbi kò sí ideology kápẹ́ bíi tó yẹ pé wọ́n ní ideology ni tá a bá wò pé a ti ṣe pé within their ideology láti máa mọ àwọn kan tó jẹ́ pursuit wọn ṣùgbọ́n unfortunately àwọn ẹgbẹ́ ta níbi kálukó sàwapọ̀ ká jẹ nǹkan tá a jẹ ìnirú ẹgbẹ́ yìí kápẹ́ ní senna climb là ń sọ̀rọ̀ wọn báyìí ìyẹn yàtọ̀ we are going to consider the political party and the personality together you understand because ó ṣeéṣe kí party kò sound kò ní good ideology kàn dẹ̀ feel the olè tí mo mí ni pé kàn feel the entire pé is a corrupt individual you understand níjọ́ kan mo lè mọ̀ràn ti story yẹn bó ṣe lọ èmi sọ pé wọ́n late that's Chibolage wọ́n sọ̀rọ̀ nípa village kan ipe village yẹn o àwọn tó jáde shadow wọn gan you understand ó ju personality wọn lọ you understand wọ́n sọ mí mo bọ́n ṣe sọ̀rọ̀ yẹn délẹ̀ mo ṣe rí láàárọ̀ again bí tí mo tọ́jú ẹ̀ sí meaning that n tí mo fẹ́ fà yọ ni pé bó ṣe wù kó rí bó ṣe wù kéèyàn jẹ́ bákan tó bá ṣe pé ìwà ènìyàn ò dá láwùjọ tẹ́niyàn ò ní ìtumọ̀ láwùjọ kó ṣe pé pátì tó dáa ló gbé kalẹ̀ you understand ní sọ pé nítorí pé pátì yẹn gbé kalẹ̀ ká fòtì what matters ni pé ẹja wo personality you understand ká fi fòtì at that time ṣùgbọ́n lọ́dọ̀ wọn bí kò tiẹ̀ sí pátì kan tá a lè nàka sí ṣe pé wọ́n move láti bí lọ síbi láti bí lọ síbi sábà ti ní pẹ́pẹ́ kan fẹ́ túká wọ́n sáré lọ bí eléyìí tó wà lọ́dà bọ́n ṣe mọ̀ ń ṣe níbí inú reason dẹ̀ ni pé tí wọ́n jẹ tí wọ́n mu tán náà ó là nǹkan tán wá káàkiri nìyẹn kò dàbí ibòmíì tó ṣe pé ọba wà ibẹ̀ náà wọ́n wà so tọ́dọ̀ wà yìí kì í ṣe òṣèlú ó ṣe ká sòṣèlú là ń ṣe à ń ṣe nítorí pé kí la jẹ kí la mu kí la ìgbéraga àti ká dà lóru àti pé ká ọ̀pẹ́rẹ́sì ládùúgbò níta sòṣèlú fún wa fún bí nìyẹn ó tán èyí tó bá gbọ̀n sílẹ̀ ní tàràlù tí ò bá dẹ́gbọ̀n sílẹ̀ kò sí nǹkan tó máa ṣẹlẹ̀ kí dẹ́ sòṣèlú nìyẹn ìrẹ́jẹ nìyẹn. ṣé àmọ́ pé bẹ́ẹ̀ ṣe ń sọ àwọn náà gbọ́ yín. bẹ́ẹ̀ni tí wọ́n bá desire láti mention wọn kọ́. tó tí is a doctored list tí wọ́n gbé jáde why not. Why are you pessimistic? irọ́ kì í ṣe bẹ́ẹ̀ èmi fi wò látẹ̀yìn wá history Nàìjíríà kí ló dé tẹ̀tí ẹ̀ lè trust tẹ̀tí ẹ̀ lè nígbàgbọ́ tẹ̀tí ẹ̀ lè gbọ́ ọ̀rọ̀ wọn fọ ọ̀rọ̀ wọn. màá cite example kan when
kọ́ mi fẹ́ mi ẹ máa gbọ́ tí wọ́n bá sọ pé báyìí kí ló dé lè jẹ́ ká discuss lórí báyìí tí wọ́n sọ yẹn tẹ́ ẹ jẹ́ pé báyìí tí wọ́n sọ yẹn ẹ ṣáà máa dúró lórí pé kò lè jẹ́ bẹ́ẹ̀. torí pé irọ́ ni when Chibola Ige was assassinated wọ́n gbé ẹnìkan jáde lórí network news kò sí tán àwé mọ́ lẹ́nu tán wọ́n láwọn ti rẹ́ni tó pa tá a lẹ́ni ìyẹn dòní. Nàìjíríà lélẹ́yìí ni wọ́n ti bàbá ti kí ọmọ ká àárọ̀ ni o wọ́n jọ mọ́ọ̀gì lọ́wọ́ sí wọn pé bàbá ẹ̀ kalẹ̀ iṣẹ́ tí wọ́n wọlé pẹ̀lú mi bẹ́ẹ̀ láàárọ̀ tí wọ́n mú ògì àti mọ́mẹ́lọ ẹ̀ẹ́dẹ̀rí tó mọ́ kí bàbá pé dádì ẹ̀ kalẹ̀ kí ṣe pé bóyá kò mọ̀ so nǹkan tí mò ń fà lọ́nu pé ògì àti mọ́mẹ́lọ àwọn fẹ́ fi sóúnjẹ rẹ̀. àlóòótọ́ yẹn lọ́wọ́ báyìí ìgbà tó tọ́ yìí lè jáde after second time tí kálukú bá gba election wọlé tán wọ́n lè mention anybody but for now kò sí mention kódà nínú àwọn tán mention tó bá jẹ́ kan lára àwọn tó gbówó kalẹ̀ fún olóṣèlú kan láti contest wọn á doctor list yẹn níjọ́ kan chairman sọ̀rọ̀ nbí nígbà tí wọ́n parade àwọn kan ní àkóso àwọn yẹn ni wọ́n parade lóòótọ́ so ibi tá a bára wa níṣẹ́ ibi tá a bára wa lọ́wọ́ ni pé truthfulness ò prevail ní Nàìjíríà righteousness exalt a nation tó bá fẹ́ kí righteousness exalt ara rẹ̀ ìní à ń sòótọ́ à ń sòdodo gọ́ọ̀mẹ̀ntì wa dẹ̀ ní àwọn when I say gọ́ọ̀mẹ̀ntì wa I'm not talking to those tó wà administration but right from the word inception go níjọba ò ti lóòótọ́. sórí ya tọrọ de ibi tí wọ́n máa dàgbàsókè òtítọ́ sísọ wọn á kọ́kọ́ dìmọ̀ ẹ̀yẹ́ bí ọ̀pá kútẹ̀lẹ̀ wọn. Nigerian government ò ṣetán gbogbo táwọn lẹ́gbìmọ̀ asòfin sọ yẹ tí mò ń yàn pé kudos to the step wàhálà mo fi cross fún pé kí wọ́n kó lọ ṣe àyẹ̀wò lẹ́gbìmọ̀ asòfin kì í sàwọn aláwọ̀kọ́ sọ bẹ́ẹ̀ former president Jonathan sọ bẹ́ẹ̀ kò jẹ́ nǹkan tuntun mo ní ìjẹta wọ́n arrest man kan ní it's not around Taraba or Zamfara not Sani tó náà ń jẹ́wọ́ pé military officer ló ń kó weapon fóun kó o lọ wọ́n ti wà ní wọn lọ wọ́n ti wà ní ilé ìgbìmọ̀ asòfin wọ́n ti bọ̀ financial institution wa àwọn bureau change wọ́n wà lẹ́yìn terrorism. Yorùbá Parapọ̀ TV ẹ máa gbọ́ ẹ máa wò ó ẹ subscribe síbẹ̀ ẹ láìkí ẹ̀ bó bá ṣe ń lọ àwa ò ní jẹ́ kétí yín ó di sí o Yorùbá Parapọ̀ TV àgbẹ̀lẹ̀tù ọmọdé làwọ̀.